April is the most blessed month among the 12 months in the year. That's why most cute, fresh and sexy lady usually born in the month of April. Today's 3rd of April, an epitome of beauty of usually +1 today, the person of Oluwagbemisola Oluwagbemisola, wishing you long life and prosperity. Ọjọ́ láyé yìí jẹ́ ọjọ́ tàbí ẹni ńlá àyà ìlọ́dẹ ọ̀kan làbàjì bàbá ẹ̀rí tọ̀bí wá Oluwagbemisola Àpèkẹ́-Àdé. Mo kí ọ káàbọ̀ sọ́dún tuntun rẹ lónìí ọdún ọ̀la ọdún yìí ló jẹ́ fún ọ láṣẹ Èdùà. Ọ̀rẹ́ rẹ̀ àtàtà ló kọ̀ sí mi lónìí ẹni bí ọkọ rẹ̀ Adéníkẹ́ Àríkẹ́ òpè mọ́ kí ọ̀rẹ́ alábàárò olórí Ọlábàjí pé o kú àṣeyọ ọjọ́ ìbí tòní òní jẹ́ àṣemọ fún ọ láṣẹ Èdùà. Oluwagbemisola ìgbanilé ìbẹ̀lẹ̀ ọba tó bí ọlọ́bọ. Èyí ló bẹ̀ gbalí sàbí agbègbè àkàlà obìnrin jogún ọlá ni yí ọba àrídìí ògùn lójú ogun. Ẹ̀gbá tó mọ fífi òòrùn ọba aláṣẹrẹ tí mo kíkọ. Bébé ìlọmọ dúdú òsì nílé pupa tó wà lóòmọ bẹ́ẹ̀ sè ọba jó gbẹrú ni yóò má jó gbẹ̀kú. Ẹ̀pẹ̀ orí sí ni ẹ̀pọ̀ kì í sí nìyàn. Kò sóòótọ́ ṣe ní Mẹ́kà òótọ́ kì í ṣe nílùú Ẹ̀gbá. Wọ́n bu sẹ́mùsẹ́mù ẹ̀yìn bomi odò òkú. Wọ́n gun àràfá ẹ̀yìn gòkè Olúmọ. Ẹ̀gbá méjì òkè jara wọn níyàn bí kò bá pé báyìí sí ìpèjà pé bá wà. Àpèkẹ́-Àdé Oluwagbemisola lọ́dún sí lónìí àlékún owó àlékún ọlá àlékún ilé ọmọ jẹ́ tìrẹ̀ láṣẹ Èdùà. Àṣọdúnmọ́dún báyìí ní ṣàwọ̀ àṣọdúnmọ́dún àṣọrògbòrò báyìí ní ṣàwọ̀ àṣọrògbòrò ó ṣọdún eléyìí kò wá ní jáṣegbẹ̀yìn fún ọ lókè èpè. Òjòjò kì í ṣòwò kó bọ́ lọ́jà òkùnkùn báyìí lára ọ̀tá lè ò ní fàìsàn lùgbà bẹ́ẹ̀ ló ní búrìbùrì báyìí kò fẹsẹ̀ pọ̀ ọba aráyò sì ní fẹ́ gbà fún ọ ní jẹjẹ. Ọ̀pọ̀ ọdún ló ṣe láyé kò fọwọ́ páwú kó tó wá fèrè kìjọbì. Ìgbà ọdún kọ̀ọ̀dún.